àbí Jonathan fẹ́ kojú Tinubu ni? Bí ayé ò bá rí wọn kì í kúkú wí, wọ́n lè fi méjì kún tàbí kí wọ́n yọ méjì kúrò níbẹ̀ ni. Àmọ́ níbi tí iná bá ti jó wá, èéfín ti wà níbẹ̀ tẹ́lẹ̀ ni o. Àwọn ẹgbẹ́ òṣèlú PDP, àwọn ọ̀rẹ́ wọn àti àwọn olólùfẹ́ wọn gbogbo ló ti ń pariwo. Wọ́n sọ pé Goodluck Jonathan làwọn fẹ́ àti pé tó bá fi lè gbà láti du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ náà ní 2027, àwọn yóò yọ̀ǹda gbogbo nǹkan fún un. Àwọn èèyàn kò ka ọ̀rọ̀ náà sí tẹ́lẹ̀, àfi bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí í gba kinní náà bí ẹni gba igbá ọtí láàrin ara wọn, tó sì di pé àwọn aṣáájú PDP kọ̀ọ̀kan wọlé àdúrà pé kí Ọlọ́run jẹ́ kí Jonathan gba tàwọn rò kó jáde wá kó ní òun yóò du ipò ààrẹ. Ọ̀kan nínú àwọn akọ̀wé ẹgbẹ́ náà, Daniel Woyenkro, sọ ní Àbújá lọ́jọ́ 5 oṣù kẹjọ tó kọjá yìí pé bí Jonathan bá fi lè jáde, òun yóò jáde pẹ̀lú àwọn èèyàn òun kan láti rí i pé kò tún sí ẹlòmíì tó jáde pẹ̀lú ẹ̀ tàbí tó bá a du kinní náà nínú ẹgbẹ́ PDP. Òun nìkan lẹ́gbẹ́ wọn yóò fà kalẹ̀, yóò sì wọlé sòsí ni. Àwọn èèyàn rò pé kékeré lọ̀rọ̀ náà, àfi nígbà tí gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed jáde tó ní níbi tọ́rọ̀ dé dúró yìí, òun tóun fẹ́ du ipò ààrẹ tẹ́lẹ̀, òun ò ní du ipò náà mọ́ rárá o, àgàgà nígbà tí ọ̀gá òun bá ti gbà láti jáde. Ǹjẹ́ ta lọ̀gá ẹ̀? Ó ní Goodluck Jonathan ni. Ó ní nírú àsìkò yìí ẹnìkan ṣoṣo tó lè ṣe Nàìjíríà kó níyanjú ni Jonathan, nítorí àwọn ìrírí tó ti ní àti ọgbọ́n tí Ọlọ́run fún un pẹ̀lú sùúrù tó fi máa ń yanjú ọ̀rọ̀ gbogbo. Ó ní bí Jonathan bá ti jáde báyìí lòun yóò kó gbogbo àwọn ẹgbẹ́ òun, àwọn yóò sì tì í lẹ́yìn títí yóò fi gbàjọba lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe jákujàku yìí. Ohun tọ́rọ̀ Bala Mohammed fi lágbára ni pé òun lolórí àwọn gómìnà PDP, torí òun lálága ẹgbẹ́ wọn. Ipò ńlá ló sì wà, agbára ńlá ló ní. Bó bá sì lóun yóò ṣe àtìlẹ́yìn fẹ́nìkan nínú ẹgbẹ́ wọn, nǹkan ńlá ni. Bala ló wá ń sọ báyìí pé ẹ̀sìn alátọ̀sí kò sí lọ́wọ́ òkóbó. Àwọn tí wọ́n ń bú Jonathan níjọ́sí, àwọn náà ti ṣe, wọ́n ti jákulẹ̀ báyìí o, gbogbo ayé ló ti rí wọn. Ohun kan wá ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ Jonathan yìí tó jẹ́ ìyanu, tó sì fi bí àwọn òṣèlú ilẹ̀ yìí ṣe rí hàn gan-an. Àwọn ọmọ ẹgbẹ́ PDP ni wọ́n ń pe Jonathan tó jókòó ẹ̀ jẹ́jẹ́. Àwọn aṣáájú ẹgbẹ́ náà àti àwọn míì tí wọ́n ń múra láti du ipò ẹgbẹ́ náà kò sì torí ẹ̀ bínú, kódà wọn ò sọ̀rọ̀ o. Jonathan fúnra ẹ̀ kò tí ì wí kinní kan, àfi báwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ṣe bẹ̀rẹ̀ ariwo gidi ni o. Àgbánilétí orúnkún ń ṣẹ̀jẹ̀, talẹ́ni àná talẹ́ni ń ké. Kí ló kan APC nínú ọ̀rọ̀ pé PDP ń pe Jonathan pé kó máa bọ̀ wá du ipò ààrẹ? Àmọ́ níṣe ni wọ́n gbé ọ̀rọ̀ náà parí tí wọ́n sì bẹ̀rẹ̀ ìbínú, tí wọ́n ti ìbínú bọlẹ̀ gan-an. Ìyẹn àwọn èèyàn APC tí wọ́n ń sọ pé kò lè jáde, kò tó bẹ́ẹ̀, kí ló tún ń wá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹgbẹ́ APC kan tilẹ̀ jáde tí wọ́n ń làágùn yọ̀bọ̀, tí wọ́n ní Jonathan kàn fẹ́ bà orúkọ ẹ̀ jẹ́ tó bá jáde láti wá kojú Tinubu ni. All Progressive Congress Media Network ni wọ́n pe ara wọn, wọ́n sì ní àwọn rí i pé àwọn tí wọ́n ń pe Jonathan láti wá du ipò ààrẹ bí ìgbà pé wọ́n fẹ́ tì í ṣubú lásán ni. Ohun tó kan APC yìí nínú ọ̀rọ̀ Jonathan tó bẹ́ẹ̀ yẹn kò yé èèyàn. Àbí nígbà tí alára ní ara kò ro òun, tí ẹ̀yin ní ó kó àìsùn ó kó àìwo. Nígbà tí ọ̀rọ̀ náà yóò kúkú tilẹ̀ fojú hàn gbangba, ọ̀kan nínú àwọn mínísítà nínú ìjọba Tinubu yìí, Festus Keyamo, tí í ṣe mínísítà fún ètò ìgbòkègbodò ìrìnnà òfurufú, kúkú jáde tán pátá. Ó ní òun fẹ́ rán Jonathan létí pé kò lè du ipò ààrẹ mọ́ nítorí wọ́n ti ṣe ìbúra fún un lẹ́ẹ̀mejì. Ohun tí òfin sì wí ni pé wọn ò lè búra fẹ́nìkan sí ipò ààrẹ lẹ́ẹ̀mẹ́ta, pé kó má dààmú ara ẹ̀, kó má sì jẹ́ kí ẹnikẹ́ni dààmú òun. Àlàyé gígùn ni Keyamo ṣe o, bí tiẹ̀ sì ti ṣe jẹ́ tó fi múra sí ọ̀rọ̀ náà kankan tó bẹ́ẹ̀, òun nìkan ló lè ṣe àlàyé ẹ̀ gan-an. Àwọn PDP ló kọ́ bá sọ̀rọ̀, ó ní àṣìṣe ni wọ́n fẹ́ ṣe o, àṣìṣe tí ò lẹ́gbẹ́, ó ní wọ́n fẹ́ ṣe yìí, ìfàsẹ́yìn tí ó sì mú bá ẹgbẹ́ wọn, àwọn náà ò ní gbàgbé láéláé. Ó ní bí wọ́n ti ń wo Jonathan yẹn pé ohun tí àwọn olóyìnbó ń pè ní liability,
ní o ìyẹn ọjà Sẹ́ńdẹ́ nítorí kò ní yàtọ̀ sí bí ìgbà tí wọ́n gbé igi eléèrà sí ara wọn. ọmọ kékeré tó bá sì ru igi eléèrà ohun tí ojú ẹ̀ yóò rí kó tó délé òun pàápàá ò ní lè sọ. ó ní òfin ti de Jonathan tipẹ́tipẹ́ pé kò lè du ipò ààrẹ mọ́, kí wàá ní àwọn PDP ń bá kiri pé àwọn ti rẹ́nìkan tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ àwọn. ó ní kí Jonathan gan lọ sit down kó wá bìkan jókòó sí kó má jẹ́ káwọn èèyàn kan dààmú òun. ọ̀rọ̀ náà ká Jonathan lára nígbà tó rí gbogbo ohun tí Keyamo kọ, inú sì bí i. àmọ́ nígbà tó jẹ́ ọ̀rọ̀ òfin ni mínísítà náà ń sọ, ibẹ̀ ló sì gbé kinní náà gbà. ọgbọ́n tí Jonathan dá ni pé ó ní kí àbúrò òun náà tó di amòfin fèsì fún un. ṣé dàda ò lè jà, àmọ́ tó bá ti ní àbúrò tó gbójú kò ní wàhálà kankan. Asibiola Robert tí ṣe àbúrò Jonathan ló sọ òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí Keyamo. ó ní òun rò pé agbẹjọ́rò kan tó mọ iṣẹ́ náà dáadáa ni. òun ò mọ̀ pé òṣèlú àti iṣẹ́ mínísítà tó ń ṣe ti yọ gbogbo ìmọ̀ tó ní kúrò láàrin ọpọlọ ẹ̀, ó sì ti fi àwọn nǹkan míì ha. ó ní bí bẹ́ẹ̀ kọ́ nínú ẹ̀kọ́ òfin àwọn èèwọ̀ ni fún agbẹjọ́rò kan láti máa túmọ̀ òfin tàbí ṣàlàyé òfin fún ẹni tí kò bá bẹ̀ẹ́ lọ́wẹ̀ tàbí bẹ̀ẹ́ níṣẹ́. ó ní níbo ni Jonathan ti dúró tó ní kí Keyamo bá òun dá sọ́rọ̀ òun tàbí ọ̀rọ̀ òṣèlú òun tàbí ìgbésẹ̀ tí òun fẹ́ gbé. ó ní bó bá wu Jonathan ó lè jáde nígbà tó jẹ́ ọmọ Nàìjíríà ni tó sì kún ojú òṣùwọ̀n dáadáa. èwo wá ní ti gbàràn mi tó dẹ lẹ́rù tí ajínigbé yóò dọ̀kọ ẹni pé kí ló kan Keyamo nínú ọ̀rọ̀ yìí. wọ́n ní láyé ẹ̀ kó má sọ irú ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ yẹn mọ́ o. ohun tó wá ń ya àwọn èèyàn lẹ́nu nínú ọ̀rọ̀ yìí gan nìyẹn. wọ́n ní ṣé lóòótọ́ ni Jonathan náà múra láti díje dupò ààrẹ ní 2027 ni. wọ́n ní ṣé ó fẹ́ kojú Tinubu lóòótọ́ ni. wọ́n ní bí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí kì í ṣe pé ó fẹ́ díje, kí ló dé tó bínú tó bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tí Keyamo sọ yìí? kí ló dé tí kò jáde lẹ́ẹ̀kan náà kó sì sọ ọ́ pẹ̀lú ohùn kan pé òun ò dupò ààrẹ o? èwo làbọ̀rọ̀ wá máa bá ẹni tó ń ṣèkìlọ̀ jẹ́jẹ́ tiẹ̀ tó sì ń fi ni mọ̀nà jà, àbí báwo ni pẹ̀lẹ́ ṣe é dìjà níbì kankan? ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà, ìyẹn ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà tún yí ẹnìkan kan mọ́ nìyẹn. àwọn tí wọ́n tilẹ̀ bá Jonathan ṣiṣẹ́ tẹ́lẹ̀ ní àwọn pàápàá kò lè sọ bóyá yóò ṣe tàbí kò ṣe. wọ́n ní ó sì ń yẹ gbogbo ọ̀rọ̀ náà wò ni, nítorí ó ti di ẹgbẹ́ òṣèlú mẹ́ta tó wá bá a báyìí tí wọ́n sì ń yọ lẹ́nu pé kó máa bọ̀ lọ́dọ̀ àwọn. wọ́n ní àwọn PDP ló ṣáájú, àmọ́ bí àwọn PDP ti wá yìí bẹ́ẹ̀ náà ni NNPP tó jẹ́ ẹgbẹ́ Kwankwanso wá. èyí tí kò sì pẹ́ rárá ní ti àwọn ADC tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀, tí àwọn náà ní kí Jonathan sá máa bọ̀ lọ́dọ̀ àwọn kó wá du ipò ààrẹ. bó bá wá jẹ́ lóòótọ́ ni Jonathan fẹ́ gbọ́rọ̀ sáwọn ẹgbẹ́ yìí lẹ́nu tó fẹ́ kojú Tinubu, òfin tí wọ́n ń sọ̀rọ̀ nípa èyí wá ń kọ́ o. bó bá jẹ́ tòfin, òfin náà kò mà dí Jonathan lọ́wọ́ o. òfin fàṣẹ sí i pé ó ní ẹ̀tọ́ láti du ipò ààrẹ tó bá fẹ́, pé ó lè jáde dáadáa. ohun tí ọ̀rọ̀ ọkùnrin náà ṣe ń kó àwọn ará APC láyà sókè nìyẹn, nítorí ọ́fíìsì àwọn akéde Jonathan fúnra wọn ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde pé òfin kankan kò dí ọ̀gá àwọn lọ́wọ́, tó bá fẹ́ jáde ó lè jáde dáadáa. ṣé ẹ rí ọ̀rọ̀ náà? ṣíkàṣíkà yóò fi díẹ̀ ṣe ara ẹ̀ ní o. lórí ọ̀rọ̀ Jonathan yìí, ìgbà kan wà tí àwọn APC fúnra wọn ti fi ọwọ́ ara wọn ṣera wọn. ní 2022 ni. nígbà yẹn bí ariwo ti gba gbogbo ìlú nìyí o pé Buhari, ìyẹn Muhammadu Buhari ti ṣe ààrẹ nígbà náà, ti pinnu pé Jonathan ló ń fẹ́ gbéjọba fún. nígbà náà ni gbogbo èèyàn rò pé Buhari kò ní gbéjọba ẹ̀ fún Tinubu, kò tilẹ̀ fẹ́ rí i. àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí ní Buhari ti sọ wípé pẹ̀lú gbogbo ohun tí Jonathan ti ṣe àti ohun tó pa àwọn pọ̀ tẹ́lẹ̀, òun ni yóò gbàjọba òun, pé kí ọkùnrin náà máa bọ̀ nínú APC, tó bá sì ti dé yóò máa ṣe ìjọba ẹ̀ lọ. ọ̀pọ̀ àwọn olóṣèlú ilẹ̀ Haúsá fẹ́ràn ọ̀rọ̀ náà gan nígbà náà, nítorí wọ́n mọ̀ pé Jonathan kò ní lè lò ju sáà kan lọ nílé ìjọba. làwọn náà bá bẹ̀rẹ̀ sí gbé ọ̀rọ̀ yìí kiri, làwọn èèyàn Tinubu bá gbọ̀nà ẹ̀bùrú yọ sí gbogbo wọn. ohun tí wọ́n ṣe ni pé wọ́n sáré lọ sí Yenagoa, làwọn ọmọ ẹgbẹ́ APC méjì kan bá sáré dìde níbẹ̀, Andy Solomon àti Ìdíbíyì Abraham. wọ́n ní àwọn fẹ́ kí ilé ẹjọ́ yẹ ọ̀rọ̀ Jonathan wò, kí wọ́n wò ó pé ṣé ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti du ipò ààrẹ lẹ́yìn tí wọ́n ti búra fún lẹ́ẹ̀mejì. wọ́n ní bó bá jẹ́ kò lẹ́tọ̀ọ́ kí wọ́n sọ kí gbogbo ayé gbọ́,
kí wọ́n yéé dààmú ọkùnrin náà kiri. ohun tí àwọn APC tó fẹ́ràn Tinubu ń ṣe ni láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé òfin ti de Jonathan kí Buhari má wulẹ̀ ronú láti gbéjọba fún un. ṣùgbọ́n nígbà tí wọn yóò dá ẹjọ́ yìí ní ọjọ́ 27 oṣù karùn-ún 2022 yìí, ó ti hàn pé Jonathan kò wá sínú APC, Buhari ò sì ṣetán láti gbéjọba fún un. nídìí èyí kò sẹ́ni tó fọkàn sí ọ̀rọ̀ ẹjọ́ náà mọ́ rárá. ṣùgbọ́n wọ́n dájọ́ nígbà náà. adájọ́ Dashem dájọ́ pé wọn ò búra fún Jonathan gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà lẹ́ẹ̀mejì. ẹ̀ẹ̀kan ni wọ́n búra fún un, ìyẹn sì ní 2011. adájọ́ náà ní àkọ́kọ́ tí wọ́n búra fún Jonathan kì í ṣe gẹ́gẹ́ bí ààrẹ o, gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ni, àti pé lábẹ́ òfin igbákejì ààrẹ yàtọ̀ sí ààrẹ. nítorí bẹ́ẹ̀ Jonathan lè du ipò ààrẹ nígbà yòówù tó bá fẹ́. bí kì í bá ṣe pé wọ́n ti yanjú ọ̀rọ̀ náà ni àwọn APC bá sáré gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ nígbà náà. àmọ́ nítorí pé ọ̀rọ̀ ti yanjú ara ẹ̀, wọ́n ti rí i pé Jonathan kò lè wá mọ́. ìyẹn ni wọ́n ṣe dákẹ́ tí wọn kò sì pé ẹjọ́ kòtẹ́milọ́rùn títí ọjọ́ fi lọ lórí ẹjọ́ náà. ní báyìí ẹjọ́ tí wọ́n dá náà wà nílẹ̀ o. ilé ẹjọ́ kan ti dájọ́ ó sì ti pàṣẹ Jonathan lè du ipò ààrẹ dáadáa. kò dàbí pé Keyamo mọ eléyìí, torí tó bá mọ̀ ọ́ ni kò ní sọ ohun tó sọ jáde lẹ́nu. èyí tó ṣàwáyà àwọn èèyàn lẹ́nu ni pé kí ló dé táwọn èèyàn Jonathan gbé irú ìwé bẹ́ẹ̀ jáde lásìkò yìí. kí ló dé tí wọ́n ń kanra mọ́ Keyamo àti àwọn ọmọ APC tó ń gba Jonathan nímọ̀ràn pé kó má wàá du ipò ààrẹ. ṣé lóòótọ́ ni Jonathan fẹ́ jáde ni? àbí lóòótọ́ ni Jonathan fẹ́ kojú Tinubu? ìran náà yóò dùn ún wò gan-an ni. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Jonathan pẹ̀lú àwọn PDP yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kú kalẹ̀.